Ẹ káàbọ̀ padà nínú ẹ̀kọ́ ṣáájú mo ṣàlàyé limit. A rí bá ṣe lè mọ kojú limit function kan tí function náà bá wà lágbọ́n ní x tí x wà ń súnmọ́ nọ́mbà kan. Lọ́pọ̀lọpọ̀ ọgbà a lè fẹ́ bùkátà láti mọ wá limit function kan lágbọ́n ní x tó wá jẹ́ pé x wa infinity ló ń súnmọ́. A dẹ̀ ti ṣàlàyé fún wa pé tá a bá ní infinity yìí kò túmọ̀ sí pé nọ́mbà tó pọ̀ jù o, ṣùgbọ́n nọ́mbà tó pọ̀ gan-an ni. Bó la ṣe lè mọ kojú àwọn irú ìṣòro báyìí nínú ẹ̀kọ́ yìí, màá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ bá mi ká lọ. Bó wà ní ẹ rí i pé ìyìn tó ń súnmọ́ yẹn o nọ́mbà ló ń súnmọ́ ní gbogbo àwọn àpẹẹrẹ eléyìí tí mo ti ṣe sẹ́yìn. Bó ní tó wáyé pé ń súnmọ́ infinity ńkọ́ ẹ rí i pé nínú àwọn tá a máa ṣàlàyé ní ẹja gbàlàyé yẹn kí ni tí a ti ń pè ní infinity sàlàyé tí ó sọ kí ni tí a ń pè ní infinity so ti yé báwọn a máa sọ pé nǹkan kan jẹ́ infinity èyí ṣe nọ́mbà rẹ̀ pé nínú mistake tẹ́lẹ̀ mi ṣe ó lè ní infinity nọ́mbà tó tóbi rárá èèyàn lè mọ́ gbà tán torí n ta àmọ́ ni tó di ébà òun náà ní kí a lè sọ pé nọ́mbà tó tóbi ju gbogbo kan tí máa bẹ̀rẹ̀ ní ìṣẹ́ ronú nọ́mbà kan tó tóbi jù lọ́kàn yín nọ́mbà tẹ́rò tó tóbi jù lọ́kàn yín o infinity tóbi jù lọ tó di ébà nọ́mbà tẹ́rò kó tóbi lọ́kàn yín o infinity tóbi jù lọ ẹgbẹ́ nígbà tá a fi wá kékeré ọmọ kékeré náà sì ní wa àwọn àgbẹ̀ kíní kan uncountable kíní kan tàbá fẹ́ express pé nọ́mbà kan pọ̀ bá a ṣe ń sọ pé kíní kan uncountable 1 million kíní kan infinity tóbi jù lọ bó wà ní tàbá ní pẹ̀lú infinity nǹkan ẹ máa wà pẹ̀jú ẹ jẹ́ ń fún wa ní nǹkan kan kí ni 1 over infinity ọ̀kọ̀ọ̀kan ọmọ jẹ́ náà kí ni 1 over infinity ọmọ jẹ́ ọ̀yà ẹja béèrè kí ni 1 over infinity ọmọ jẹ́ àmọ́ so yóò bá a ṣe mọ̀ bí wọ́n sọ pé 1 over x kí nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ yín gbọ́yà ọmọ yìí kí ni 1 over x ọmọ jẹ́ ìbéèrè náà ṣùgbọ́n tí wọ́n sọ fún yín x jẹ́ 2 ó lè sọ pé yóò mọ̀ jẹ́ 1 over 2 ṣùgbọ́n nísìnyí ìsọ tí infinity jẹ́ infinity ọ̀dà rí ká máa sọ pé wíwíwo kí ni 1 over wíwíwo jẹ́ àmọ́ undefined ṣùgbọ́n a lè mọ ronú rẹ̀ pẹ̀lú limit mo ti mọ̀ ipe infinity tóbi ju nọ́mbà tó tóbi lọ a jẹ́ sí pé tí n bá ronú nọ́mbà kan kó tóbi tí ìbá tí wọ́n súnmọ́ nọ́mbà tó tóbi yẹn a jẹ́ sí pé mo lè mọ sọ pé tí ó mọ jẹ́ náà nù fún infinity náà àlàyé tí mo ń ṣe leléyìí o ó yẹ já tún ya table wa next kápẹ́ bá ní x mi báyìí mo wà ní 1 over x kí ni wọ́n tí x mi bá jẹ́ 1 kí ni màá máa ní o 1 over 1 which is equal to 1 ọ̀yà tí x mi bá jẹ́ 10 ńkọ́ yóò mọ̀ fún mi ní kí ni 1 over 10 ẹ̀dẹ̀ mọ̀ pé 1 over 10 òun náà ní 0.1 tí x mi bá jẹ́ 100 ńkọ́ yóò mọ̀ fún mi ní kí ni 1 over 100 0.01 sẹ́ńsà kíyèsí nǹkan kan tí x mi bá jẹ́ 1000 ńkọ́ yóò mọ̀ jẹ́ kí ni 0.00100 sóti ẹ̀bà bóòní tó bá jẹ́ 10,000 ńkọ́ 0.000 sẹ́ńsà kíyèsí nǹkan kan tó bá jẹ́ 1 million ńkọ́ ẹ pé tó bá jẹ́ 1 million màmá ní 0.00001 ẹ rí i pé bí n tó wà nísàlẹ̀ òun ṣe ń tóbi sí bẹ́ẹ̀ ni ánsà mi ṣe kí ni o òun súnmọ́ bò òun súnmọ́ 0 ìgbà tó jẹ́ 10 a ní 0.1 ìgbà tó jẹ́ 1 million mo ní 0.0000 ajá sí pé tí n bá ní 1 trillion ńkọ́ kí ni màmá ní 0.00000000000 mo dẹ̀ ti mọ̀ pé infinity ó tóbi ju 1 trillion lọ tẹ́bá tún ro nọ́mbà míì tó tún tóbi ju 1 trillion lọ infinity tún tóbi ju nọ́mbà yẹn lọ ajá pé tí nọ́mbà wa bá ti ń tóbi sí àti mọ̀ pé a máa ṣe kí ni o a máa get 0 so ajá pé tí nọ́mbà yẹn bá ti ń tóbi 0 ni ó mọ jẹ́ o mo lè wá máa mọ in tí 1 over x ó mọ jẹ́ o tí x mi bá jẹ́ infinity ṣùgbọ́n mo lè mọ sọ̀rọ̀ nípa limit ẹ̀ àti mọ̀ pé limit náà ni pé ìsúnmọ́ òun náà ni pé kí ni o ẹ̀ sọ pé limit as x tends to infinity 1 divided by x yóò mọ̀ fún wa ní kí ni o yóò mọ̀ fún wa ní 0 yóò mọ̀ fún wa ní 0 ẹ dákun ṣe agbó àlàyé tí mo sọ yẹn yé ẹjá tún wá kọ ẹ̀kọ́ kan bí báyìí o a ti mọ límìtì o àbí a ti mọ in tí infinity jẹ́ o kódà mo ti sọ fún wa pé tá bá ní 1 over infinity so ti yé so mo ti sọ fún wa pé tá bá ní 1 over infinity a lè mọ òrì ṣùgbọ́n a lè mọ límìtì rẹ̀ pé ọmọ jẹ́ kí ni o a lè mọ̀ pé límìtì rẹ̀ ọmọ jẹ́ 0 bó wà ní tó bá jẹ́ pé
wọ́n fún mi ní irú nǹkan báyìí nǹkan bóyá mo ní limit s tends to infinity 2x tàbí ká tiẹ̀ sọ pé a ní 2 infinity kí ni 2 infinity ọmọ jẹ́ àṣé 0 lòun náà mọ̀ jẹ́ rárá o òun ò lè jẹ́ 0 mo bí a mọ ìdí tí òun ò fi lè jẹ́ 0 sáré tó lè sọ ìdí tó òun ò fi lè jẹ́ 0 fún wa ìdí tó òun ò fi lè jẹ́ 0 òun náà ni pé kí ni o ṣe mọ̀ pé tá bá tún ronú infinity sí nọ́mbà tó tóbi so yé mi báwọn kágbẹ́ bá tún ronú infinity sí nọ́mbà tó tóbi ká já sí pé kápá tún ní bọ́ọ̀sì báyìí x ní o 2x ní o tí x mi bá jẹ́ 1 ṣe ìpínlẹ̀ ọmọ jẹ́ 2 tí x mi bá jẹ́ 10 yóò mọ̀ jẹ́ 20 tí x mi bá jẹ́ 100 yóò mọ̀ jẹ́ 200 tí x mi bá jẹ́ 1000 ńkọ́ 2000 tí x mi bá jẹ́ 1 million 2 million tí x mi bá jẹ́ 1 trillion 2 trillion ajẹ́ sí pé bí nọ́mbà yìí bá ṣe tóbi sí ní tí máa ń gẹ́tì yẹn náà ṣe kí ni o yóò mọ̀ tóbi ajá sí pé limit o tí x mi bá ti approach infinity o bóyá 2x wọ́n mọ̀ fún wa ní kí ni infinity ooo ẹ dákun sóyè wa ní sátìmọ̀ yàtọ̀ wà láàrin rẹ̀ tó bá yẹ pé 1 divided by ni so ti yé báwọn tó bá yẹ pé 1 divided by a mọ̀ gẹ́tì kí ni o a mọ̀ gẹ́tì 0 bẹ̀ tó bá yẹ pé infinity multiply kankan ni a mọ̀ ṣe kí ni o a mọ̀ gẹ́tì infinity ọ̀yà àti mọ̀ pé nǹkan méjì ló túmọ̀ sí àti mọ̀ example tó ti yé example méjì mo ti fún wa ìkan jẹ́ 0 èwo ló jẹ́ 0 òun náà ni pé tí n bá lo limit tí n bá ní 1/x as s approaches infinity tí s mi bá ti ń súnmọ́ infinity kí ni màá máa ní kí ni o 0 so ta lè kọ́ pé limit as x tends to infinity 1/x equal to 0 àdẹ̀kọ́ méjì náà ni pé kí ni o ẹlẹ́ẹ̀kejì òun náà ni tó bá jẹ́ pé x mi infinity mi bá multiply number tàbí tí number tó tóbi tí number bá tó tóbi tó bá ti multiply kankan tí s mi bá ti ń súnmọ́ infinity yẹn a mọ̀ pé infinity náà mọ̀ get tó ti yé báwọn ní tí wọ́n á fẹ́ kẹ́ gbọ́yé mẹ́ náà ni pé tẹ́ bá nírò àwọn number báyìí bóyá a bá ní bóyá bí 1/x 1/x square tó ti yé báwọn tó wá jẹ́ pé bí denominator ló wà tí mo nírò nǹkan báyìí tó jẹ́ pé bí negative index ní sẹ́yìn pé mo lè tún ilé ìkọ́kẹ́ bí tí ó mọ̀ di kíni s raised by -2 padà àwọn eléyìí gbogbo àwọn tẹ́ bá ti ń take limit wọn tí s bá ti ń lọ infinity báyìí ní tí ó mọ̀ fún yín ní 0 ẹ dákun òfin yẹn ẹ padà lò pàápàá jùlọ àwọn tá a bá fẹ́ ṣe real analysis ní kílókọ̀ so òfin ẹlẹ́ẹ̀kejì ni pé tí n bá nírò nǹkan báyìí bóyá bí x ní o x square ní o s raised by 3 ní o tàbí 2 times x ní o wọ́n mọ̀ fún wa ní infinity tiẹ̀ limit tiẹ̀ as s tends to infinity wọ́n mọ̀ jẹ́ infinity fún eléyìí mo bó ti yá báwọn káwá lọ mọ̀ ó lè jẹ́ infinity ó dẹ̀ sì tún lè jẹ́ negative infinity yóò mọ̀ jẹ́ negative infinity bóyá tí n bá níbi function -x bí a bí àpèjúwe ní ìsìn tí n bá ní -x -x eléyìí nítòótọ́ tẹ bá ṣàkíyèsí 5x lásán ṣe pé limit yẹ as s tends to infinity 5x a mọ̀ pé infinity ló wọ́n mọ̀ fún wa bẹ̀ tó wáyé pé limit yẹn as s tends to infinity negative of 5x ńkọ́ wọ́n mọ̀ jẹ́ negative infinity ẹ dákun ẹ mọ̀ jẹ́ méjèèjì ó dà papọ̀ bó wà ní tí wọ́n bá combine méjèèjì papọ̀ nǹkan bóyá nísìnyí mo ní 2x square minus 5x mo fẹ́ ká ṣe so that ká tó débi bá ṣe lè ṣe kí ló kọ̀ tí bá ní 2x square minus 5x mo mọ̀ pé 2x square lásán kágbẹ́ bá ń wá límìtì wọn ẹ má gbàgbé pé límìtì náà ni pé tí bá ti ń súnmọ́ nǹkan kan tí bá ti ń súnmọ́ infinity mọ̀ pé 2x square pẹ̀lú àlàyé tí mo ṣe ìkílélé ọmọ fún mi yóò mọ̀ fún mi ní infinity mo sì mọ̀ pé eléyìí òun mọ̀ fún mi negative infinity ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe mọ ronú rẹ ni pé eléyìí yóò tètè mọ di infinity eléyìí pọ̀ ju tí x square yìí ó pọ̀ ju eléyìí lọ àjẹsí pé tẹ bá ti nírun nǹkan báwọn ẹ wàá wò pé wo ló pọ̀ jù méjèèjì infinity náà ni ó mọ̀ fún wa torí mo mọ̀ pé èyí tí eléyìí bá jẹ́ negative infinity yẹn yóò padà gba change rẹ̀ látara eléyìí ẹ dákun sí àgbọ́yé báyìí tàbọ́nà mi tó lè gbà kó yé yín náà ni pé kí ni o tí n bá ní degree function mi ẹ má gbàgbé pé degree function kan náà ni pé kí ni highest power tó wà ń bẹ bí a ti bá ní degree mi tí bá kọ x square plus 3s kí ni degree rẹ̀ degree 2 ni o
tí n bá ní degree tó bá greater than 0 tí degree mi bá ṣe kí ni o tó bá ju 0 lọ òun náà ni pé mo lè ní limit mi lè jẹ́ infinity tàbí kó mọ jẹ́ negative infinity mo bó ti yá bá yóò mọ jẹ́ infinity tàbí kó mọ jẹ́ negative infinity but s ṣe wá sí file díẹ̀ sí kẹfì mọ̀ bóyá negative infinity ló jẹ́ àbí positive infinity but tí degree mi bá less than 0 bí àpèjúwe irú èyí 1/, tí mo fún alẹ́ nǹkan yẹn a máa ní kí ni o a máa ní 0 ń bẹ bó wà ní tí degree wọ̀ bá jẹ́ 0 tàdé mọ́ńkọ́ bóyá tá a bá níbi rational expression ẹ má gbàgbé rational expression nínú pé tí bá ní rational expression tí bá ní expression tó wà ní form báyìí a of x over b of x ẹgbẹ́ rational tá a bá sọ pé rational number náà ni pé kí ni o tí n bá lè express number as ratio of two numbers so ti tọ́ ẹgbẹ́ tó wà lókè yìí ó jẹ́ numerator tó ti ilé jẹ́ numerator tẹ́lẹ̀ ìdẹ́sì jẹ́ kí ni o denominator ṣe n pa lè ní proper rational expression adẹ̀sì lè ní kí ni improper rational expression ẹgbẹ́ táàfin mọ́ ó yàtọ̀ sí proper fraction àti improper fraction bẹ̀ẹ̀ tọgbọ́n tó dópin àwọn méjèèjì papọ̀ ṣe ẹgbẹ́ táàfin máa ní rational expression òun náà ni pé kí ni o táàfin máa ní proper rational expression ni tí degree numerator yín tó bá kéré sí degree denominator ẹ máa wọ́n sì tí bá ní x plus 3 divided by x square plus 5s minus 9 rational expression ni bẹ́ẹ̀ torí expression méjì divide ara but irú expression yìí a máa sọ pé proper ni o bó mo ṣe mọ̀ pé proper torí degree numerator mi 1 ni kí ni degree denominator 2 ni ó proper náà ó proper kí ọmọ ọdún méjì kó ru ọmọ ọdún kan but tí máa ní nǹkan báyìí x raised by 5 plus 5s over plus 9 over x square plus 3x eléyìí ọmọ jẹ́ improper so yóò abó ṣe jẹ́ improper torí degree numerator ó ti tóbi ju degree denominator lọ nínú òfin tí mo fẹ́ ká gbọ́yé nísìn ṣe pé ní òfin polynomial ni pé tí máa ń divide polynomial méjì papọ̀ tí degree numerator bá jẹ́ m so ti yé mi báwọn tí degree numerator bá jẹ́ m tí degree denominator tóun bá jẹ́ n ajá sí pé tí máa ń divide àwọn méjèèjì papọ̀ kódà láì tí dára mi láàmú yóò mọ fún mi ní kíni o answer mi ọmọ jẹ́ degree m minus n lóde answer mi ọmọ fún mi ní kíni o answer mi ọmọ fún mi ní degree m minus n nígbà fẹ́ fi ọbẹ̀ náà ní ká gbé wọn fún wa nínú objective wọn kàn fún wa ní limit as x tends to infinity 5x square plus 1 divided by 3x square minus x àkọ́kọ́ náà ṣe pé tó bá jẹ́ pé a ní pẹ̀lú òfin méjì tí mo kọ fún wa lókè pé mo ti kọ nǹkan méjì fún wa so wípé tó bá yẹ pé mo bá ní tí degree mi tó bá greater than 0 ṣe ìpá tí mo pé báyà infinity àbí infinity ni yóò jẹ àbí negative infinity tó bá less than 0 àmọ́ pé yóò jẹ́ 0 bẹ̀tí lẹ́yìn sìn a lè sọ pé greater than 0 a dẹ̀ sì lè sọ pé less than 0 tẹ́ bá nírú nǹkan báyìí ìmọ̀ dára yín láàmú tó bá ti jẹ́ pé wọ́n jọ ní highest degree tó wà numerator náà ló wà ní denominator eléyìí degree 2 ní numerator eléyìí degree 2 náà ní denominator ẹ mọ̀ dára yín láàmú tẹ́ bá fẹ́ wá limit rẹ̀ ó mọ̀ jẹ́ kí ni o 5/3 ẹ mọ̀ dára yín láàmú má padà mọ̀ ṣàlàyé tàbá débi evaluation bẹ̀ tí ó jẹ́ nìyẹn so ti okay now tí n bá nírò eléyìí kọ́ pẹ̀lú òfin yẹn pé limit as x tends to infinity 4x raised by 3 plus x over x square minus 2x cube so yẹ mo ṣe get 5/3 mi by mo kàn mú coefficient àwọn kíní tó coefficient àwọn highest power yẹn ni o ẹ wọlé yìí náà sì mo ní limit as x tends to infinity 4x cube kí ni degree numerator so ti 3 kí ni degree denominator 3 lòun náà fà mo sọ fún ata pé degree bá greater than 0 àmọ́ kó lè jẹ́ infinity tàbí negative infinity ṣùgbọ́n tó bá less than 0 so ti yé bá yóò mọ fún wa ní kíni o yóò mọ fún wa ní kíni wọ́n fún wa 0 ṣùgbọ́n eléyìí sìn kò greater than kò less than wọ́n jọ ní nǹkan kan náà in that case ẹ mọ̀ dáhìn là bẹ́ẹ̀ kàn mú coefficient àwọn degree tó pọ̀ jù ní numerator divided by coefficient èyí tó pọ̀ jù ní denominator ajásígbélé ọmọ jẹ́ 4 over what kí ni coefficient èyí tó pọ̀ jù ní denominator náà -2 ló máa fún mi ní -2 ẹ dákun ṣe àgbọ̀ àlàyé yẹn yé kékeré.